FM 100.9. ẹ kúrọ̀lẹ́ o ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ló ń dé sí etí gbọ̀nyìn láti ṣe rédíò tó ń gbá 100.9 FM ìlú ìtàlùwò láti ìròyìn adélékè kẹ́hìndé òun náà ni oníròyìn o. ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti pè fún ìtọ́jú àti àbójútó lórí gbogbo odò tó wà lórílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ láti ṣe àbójútó ohun àmúṣọrọ̀ omi odò kúrò lọ́wọ́ ohun ẹ̀gbin ní káàkiri orílẹ̀-èdè nàìjíríà. ẹni tó jẹ́ mínísítà fún ohun àmúṣọrọ̀ omi ọ̀gbẹ́ni Sulaimon Adamu náà ni ó pe ìpè yìí lónìí nílùú àbújá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ fún ti sàmì àyájọ́ àkọ́kọ́ irú rẹ̀ tí gbogbo orílẹ̀-èdè àgbáyé ń sàmì àyájọ́ odò torílẹ̀-èdè yìí ń pẹ̀lú báwọn ṣe lónìí òde yìí. ọ̀gbẹ́ni Adamu sọ pé ṣíṣe ìpolongo lóòrèkóòrè àti àlékún ìlanilọ́yẹ̀ lóòrèkóòrè lórí ètò ìdáàbòbò àwọn odò tó wà lórílẹ̀-èdè yìí ni ó lè mú ohun ẹ̀gbin takété sí àwọn odò ọ̀hún. bákan náà ni ó sọ pé ètò àbójútó tó péye lórí àwọn odò wa lórílẹ̀-èdè nàìjíríà ni ó lè mú ẹ̀dínkù bí àwọn èèyàn ti ṣe ń ṣe ohun ẹ̀gbin sí àwọn odò ọ̀hún. mínísítà ọ̀hún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé omi odò jẹ́ ohun àmúṣọrọ̀ tó ṣe pàtàkì tó wúlò lọ́pọ̀lọpọ̀ fún ìgbé ayé àwọn ènìyàn tó ń gba ìtọ́jú tó péye. ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìpínlẹ̀ Ondo ti bọwọ́ lù ìyànsípò adájọ́ Williams Akintoroye gẹ́gẹ́ bí adájọ́ àgbà ìpínlẹ̀ Ondo. tí ẹ ò bá ní gbàgbé oṣù tó kọjá ní gómìnà Olúwarótìmí Akérédolú búra fún ọ̀nàrẹ́bù adájọ́ Williams Akintoroye gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀hún. lásìkò bíbọwọ́ lù ìyànsípò Akintoroye nílé ìgbìmọ̀ aṣòfin agbẹnusọ nílé aṣòfin ọ̀hún Bámidélé Ọlá Olóyè Lógún sọ pé yíyan èèyàn sórí ipò gẹ́gẹ́ bí adájọ́ àgbà ó sọ pé ó nílò ìfarajìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ó wá ṣe àfikún iná ọ̀rọ̀ rẹ̀ wípé yíyan adájọ́ Akintoroye gẹ́gẹ́ bí adájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀hún ó sọ pé kì í ṣe ohun ìyàlẹ́nu fún àwọn léyìí tí inú àwọn dùn sí gidigidi pẹ̀lú fọwọ́ sí i. nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi kún ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi léde ṣàlàyé pé yíyàn sórí ipò adájọ́ àgbà adájọ́ Akintoroye ó ní ṣe pẹ̀lú ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ adájọ́ Olútóyìn Akérédolú látàrí bí ọjọ́ orí rẹ̀ ti ṣe tó àsìkò ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́. ẹ̀ṣọ́ elétò ààbò ojú pópó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ lójú pópó ìpè kí wọ́n yàgò fún ìwà mímu ọtí líle lásìkò tí wọ́n bá ń wa ọkọ̀ lójú pópó láti lè dènà ewu àti ìjàmbá ojú pópó lásìkò àti lẹ́yìn oṣù bàbàbà. adarí fún àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún ní olú iléeṣẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ojú pópó ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Kaduna Godwin Omiko òun náà ni ó sọ̀rọ̀ ìkíni nílọ̀ ọ̀hún níbi ìṣíde ìpolongo lórí ọ̀rọ̀ ètò ààbò lójú pópó lásìkò oṣù bàbàbà láti fi dènà ewu jàǹbá ojú pópó ní káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. ó ṣe lálàyé wípé mímu ọtí lásìkò tí èèyàn bá ń wa ọkọ̀ tàbí kéèyàn mu ọtí wa ọkọ̀ ó sọ wípé ó máa ń ṣe okùnfà eré àsájù lójú pópó. bákan náà kì í fún àwọn awakọ̀ láàyè láti wọkọ̀ nílànà tó bá òfin mu lójú pópó. nínú ọ̀rọ̀ ohun tó fi léde ó sọ pé lára ohun tó máa ń sábà ṣe okùnfà jàǹbá ojú pópó ní àkópọ̀jù èrò àti ẹrù nínú ọkọ̀ láti dènà àwọn ewu ọ̀hún. ó rọ àwọn awakọ̀ láti jáwọ́ nínú ìwà ọ̀hún lójú pópó lórílẹ̀‐èdè Nàìjíríà. àjọ ìṣọ̀kan àwọn awakọ̀ àjàgbé agbépo bẹntiróòlù ní orílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ọ̀kan nínú àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ tí wọ́n rí sí ohun àmúṣọrọ̀ epo bẹntiróòlù àti afẹ́fẹ́ ìdáná gáàsì NUPENG sọ pé àwọn ti forí òkòkò sọdún láti gùn lé ìwọ́ṣẹ́nìràn tí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà bá kọ̀ láti ṣe àwọn ohun kókó
mẹ́ta táwọn ń béèrè fún. Alága gbogbogbò fún àjọ ìṣọ̀kan ọ̀hún ìyẹn Ọ̀túnba Salmon Ọládìtì ló ṣí aṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọjọ́ 9 oṣù kẹwàá ọdún yìí ni àwọn ti fẹnu kò sí láti gùn lé ìyanṣẹ́lódì ọ̀hún tí ìjọba bá kọ̀ láti ṣe àwọn ohun táwọn ń béèrè fún ọ̀hún o. Ọ̀túnba Ọládìtì sọ pé kí ìjọba àpapọ̀ ṣe àtúnṣe sí àwọn ibi tí ojú ọ̀nà kò ti dà láti lè fààyè gba lílọ àti bíbọ̀ nírọ̀rùn pẹ̀lú lábẹ́ ètò ààbò fún àwọn táwọn jẹ́ awakọ̀ àjàgbé epo bẹntiróòlù ọ̀hún lójú pópó lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ó ti yan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjì pẹ̀lú fi orúkọ àwọn kọmíṣánná 11 tó yàn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo fún ìbọ̀wọ́lù ìyànsípò àti àwọn tó yàn fún alábàáṣiṣẹ́pọ̀ nínú ìṣèjọba rẹ̀. Akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Edo Ọ̀sáròdìàn Nùgè Estra ó sọ nínú ọ̀rọ̀ tó fi léde pé gómìnà Obaseki fi orúkọ àwọn kọmíṣánná méjì ọ̀hún ránṣẹ́ sílé aṣòfin pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí i láti bá ṣiṣẹ́ pọ̀ nínú ìṣèjọba rẹ̀ lẹ́yìn ọdún kan tí wọ́n ṣe àtúnyàn gómìnà ọ̀hún sórí àléfà fún ti sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Edo. Ọ̀gbẹ́ni Ọ̀sáròdìàn Nùgè sọ pé àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí i lórí iṣẹ́ àkànṣe ọ̀rọ̀ ìròyìn àti olùdámọ̀ràn pàtàkì lórí ọgbọ́n àtinúdá iṣẹ́ àkànṣe tó fi mọ́ àbójútó ìṣàkóso ní àwọn àmúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀hún tó yàn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí ní sáà ìkejì eléyìí tí ó wà lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká kó ipa rere tó lè mú ìlọsíwájú ohun ìdàgbàsókè bá àwọn agbègbè àti àwùjọ tí a bá wà nítorí òní kọ́ ò nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la. Torí ìdí èyí kó ipa tirẹ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà lè túbọ̀ wà lókè téńté ò yóò ṣe ṣe fèmí àtìrẹ o. Ìròyìn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kò ní jù báyìí lọ́rùn lẹ́tọ̀ ní yókù tó di aago 10 àṣálẹ́ nígbà tẹ́ máa pàdé àwọn akẹgbẹ́ mi fún ìròyìn àṣálẹ́ iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM tó kalẹ̀ sílùú Ìtàlùwò lẹ́bàá Ògìjò. Ǹjẹ́ ní orúkọ Láyẹmí Àkànní tó kórè ọ̀njọ́ náà lèmi Adélékè Kẹ́hìndé sọ fún gbogbo wa ìpè ṣe ò tẹ́ ń tẹ́tí sí wa. Ẹ tẹ́tí ẹ gbọ́